iléeṣẹ́ NTA Ijebu ode ìkànnì aláràgbà yìí dá Abíọ́dún Ajíbọ́lá oníròyìn yín. Olórí pátá fẹ́gbẹ́ òṣèlú APC ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wá ṣe àbẹ̀wò sí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ìyẹn Ọba Síkírù Adésọ̀nà lórí èròǹgbà rẹ̀ láti díje dupò adarí orílẹ̀-èdè yìí ní ọdún 2023. Akọ̀ròyìn wájú ẹ̀pọ̀pọ̀ ọlá ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lọ́wọ́. Ìpè àwọn ọmọ orílẹ̀-èdè yìí kò ní pẹ́ dé sí gbọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ lórí àtúntò ìwé òfin orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀, àwọn ọmọ ìgbìmọ̀ tí yóò bójú wo ètò yìí ni wọ́n ti ṣe àpérò pẹ̀lú abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin lórí àtúntò ètò náà. Dáyọ̀ Ògúnṣọlá ló jábọ̀ ìròyìn. Wọ́n ti rọ àwọn obìnrin láti máa ṣe ìgbélárugẹ àlàáfíà nínú ètò ìmọ̀ sáyẹ́ǹsì kí èyí lè máa mú ìtẹ̀síwájú bá àwọn àwùjọ wa gbogbo. Ọ̀rọ̀ àmọ̀ràn yìí ló wáyé lákòókò tí àwọn obìnrin ṣe ayẹyẹ àyájọ́ àwọn obìnrin nínú ètò ìmọ̀ sáyẹ́ǹsì káàkiri àgbáyé fún ti ọdún tí a wà yìí. Simpre Òkíà ló mú ìròyìn yìí wálé fún wa. Ní báyìí a ó dá dúró díẹ̀ fún ọ̀rọ̀ ìyànjú ráńpẹ́, ìròyìn wa ṣe ń tẹ̀síwájú. Àwọn èèyàn kan ń tan ìròyìn ayédèrú kálẹ̀ nítorí ìkórìíra àti láti pẹ̀gàn, èyí sì léwu púpọ̀ fún ṣọ̀kan àtààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn aṣinilọ́nà gẹ́gẹ́ bí ìròyìn ayédèrú ti di ẹ̀rù ọmọ ọ̀jẹ̀jẹ̀ fún ìjọba tiwantiwa, òun ló sì jẹ́ atọ́nà fún ìkórìíra àti ìṣera ẹni gbọ́ láwùjọ wa. Ẹ gbọ́ bí ẹrù èsòbe kì í ṣẹrù ẹnìkan o, ojúṣe gbogbo wa ni láti pawọ́pọ̀ dẹ́kun ìtànkálẹ̀ ìròyìn ayédèrú. Fún díẹ̀ yìí, rí i dájú pé ó tọpinpin orísun ìròyìn àti bó ti ṣe kójú òṣùwọ̀n tó. Rí i pé ó lòdì sí ìròyìn ayédèrú. Ilé-iṣẹ́ ètò ìròyìn ìjọba àpapọ̀ ló ń ṣonígbọ̀wọ́ kéde yìí. Ẹ káàbọ̀ padà. Àlàáfíà ni ohun èlò ìdàgbàsókè àwùjọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe nílò àlàáfíà, ìrẹ́pọ̀ ní àgbègbè rẹ̀ gbogbo, pàápàá nínú ètò òṣèlú àti ti ọrọ̀ ajé wa. Ẹ̀wẹ̀, akọ̀ròyìn Ọba Isaac fàbọ̀jẹ́ nínú ìròyìn rẹ̀ pé gbólóhùn wọ̀nyí ni àwọn olólùfẹ́ ẹgbẹ́ PDP ń pariwo rẹ̀ ní ìlú Ogoja lákòókò fẹ̀dùnún wọn lórí wípé àwọn kan ń gbèrò láti fọwọ́ ṣìkún mú àwọn ọmọ ẹgbẹ́ wọn. Ètò ìdúpẹ́ ọdún kan láti fi ṣe ìrántí olóògbé alàgbà Saliu Yusuf ni ó ti wáyé ní gbọ̀ngàn ńlá kan ní ìlú Ìjẹ̀bú Òde tí ọ̀pọ̀lọpọ̀ ẹbí, ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ péjú pésẹ̀ síbi ètò náà. Akọ̀ròyìn Káyìndé Amẹlẹ̀ báwọn wà níbi ayẹyẹ náà. Ẹ wo bí ètò náà ṣe lọ. Kí á tó mú ìròyìn tàṣà lónìí wá sí ìpamọ́, ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Adarí pátá nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe àbẹ̀wò sí Ọba Síkírù Adésọ̀nà nílùú Ìjẹ̀bú Òde. Tó kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ bèbè. Níbi láòrí mọ fún ètò ìròyìn tàṣálẹ́ òní. Tó bá dédé kú báyìí lákẹ́ tún pàdé wa fún àkọ́tún ìròyìn. Èmi oníròyìn yín Abíọ́dún Ajíbọ́lá Ajíjọlá Ànábì ló ń dágbére fún yín pé bó máa yọ̀ láòsùn.